ẹ gbà mí bí mo ṣe rí bẹ́ẹ̀ lálẹ́ yìí ara ìlú burúkú ìlú ìyà ìlú òfò ìlú àdánù tí Yorùbá lajú tá a dédé bára wa nínú ẹ̀ náà ni. There is nothing like a confusion. We are standing for the Yoruba nation. That is the only way. Way out. Confusion níbo ni confusion ti ń bọ̀. Bàbá Akíntóyè ò confuse. Olóyè Ìgbòho ò confuse. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò confuse. Àwọn àgbàre. The leader in YSM, they are not confused. Jẹ́ mọ̀ pé mo ti pariwo. We need revolution in YSM. Torí pé YSM ò tí kú. That is why we are shouting revolution, revolution in YSM. Ṣùgbọ́n ohun tó bá ti kú, revolution ò lè work. Nigeria ti kú. There is nothing like a revolution anymore. We stand for the Yoruba nation. Tẹ́lẹ̀yìn kan bá ló confuse kó confuse ìtàpọ̀ ara ẹ̀. Kó confuse ìtàpọ̀ ara ẹ̀. The only thing that Yoruba want now is our freedom. Ohun tó ṣẹlẹ̀ ti fi hàn. Orílẹ̀-èdè mẹ́ta náà fi tipátipá tó papọ̀. Bí wọ́n bá pa ní tẹ̀tẹ́lẹ̀, táwọn kan bí wá lẹ́rẹ̀ kó ṣe ṣojú wa. Tá bá sọ̀rọ̀ amalgamation 1914, tá bá ní ṣe ṣojú wa. Ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ eléyìí ṣojú wa. Ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira. We don't want any amalgamation. At all. Ohun tá a dúró lórí tọ́mọ Yorùbá dúró fún náà ni Yorùbá nation. A fẹ́ gba ìkólọ wa padà. We are not in Nigeria. There is nothing like a confusion in anywhere. There is nothing like a confusion anywhere. Bí mo ṣe sọ lọ, revolution ti Sowore gbé dání, he want to become a president. He said that he did not believe in the system of Nigeria, but that system that said you did not believe in it, you are content under that system. Ẹ má jà tara wa mọ́. Revolution yàtọ̀ sí freedom. Revolution ò lè fún wa ní freedom. Yorùbás. In time like this, we don't need the revolution. We need freedom. That is why we did not confuse. Onímọ̀ fi sọ pé mídíà tó bá ṣe mọ̀nàmọ́ná ẹ gbà ní blocking. Ẹ delete ẹ. Ẹ unfollow ẹ. Mídíà tó bá ti gbé àbòsí wọnú ìrìn àjò yìí. Ẹ delete ẹ. Ẹ unfollow ẹ. Nothing concerned about revolution. What we stand for is our freedom. We want to say bye-bye to Nigeria, dead country. Ìrìn àjò mi lẹ́ni. I have opportunity to speak with the army officers. Tom Bebe for Oga, waiting you break up. Money Oga, you see this country. Only make kuku dabaru everything, make everybody they go in father's house. The army officers know that Nigeria is not warm. The army officers know that Nigeria is dead. Mumani sir, Oga sir. But you know the armed robbers. The armed robber will now send you out. They will give you gun and bullet to go and shoot the civilian that not even anything. You are the one that covered the armed robbers. The armed robbers. Tẹ́ bá rí fígọ̀ owó tó ti pín láàrin ara wọn. Kí Nigeria máa pa trillion in a day, in a month. Kí Nigeria ní 31 trillion. Nigeria ò lè settle. Nigeria ò lè tòrò. Because the foundation of Nigeria is corrupt.
The foundation of Nigeria is totally corrupt. 419. Fraud. So, we don't need revolution. And there's nothing like a confusion in Yoruba. So, Yorùbá wípé ẹni péréte ní ìṣèlú. Yorùbá lọ́rọ̀ dẹ̀ sọ pé ní tere èjì tere lọ́jà fi ń kún. Ẹ má fi ọ̀rọ̀ ẹnu lé àwọn ọmọ Yorùbá sẹ́yìn. Ẹ̀yin ni kẹ́ má fi ọ̀rọ̀ ẹnu yín fa confusion. Tẹ́ bá dẹ̀ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi wẹ́ gbé confusion wọlé àwọn tó jẹ́ ọmọ ọkọ tó mọ rírì tẹ́ pè ní òmìnira tòótọ́, they will not allow it to happen. We don't need revolution in this time around. Ohun tí ò bá tí kú lènìyàn máa ń ṣe revolution lé lórí. Pé àtúntò. Mo pariwo, why SDM still exist? We need revolution. And thank God, revolution yẹn ti lọ lọ́wọ́. Torí pé kò tí kú. Ohun tó bá ti kú, wọ́n á lè ṣe revolution lé lórí wọn. Ohun tó bá ti kú, restructuring ò lè ṣe ń bẹ̀ mọ́. Nigeria ti kú now. Everybody mọ̀. Nigeria control 2 flag now. Lọ́wọ́lọ́wọ́. Flag tẹ́ pé ní flag Russia is not a flag of, it's not a Russia. Flag títí wọn náà gbé síta yẹ. Ṣùgbọ́n tọ́mọ Yorùbá máa mú flag títí ẹ̀dá ní wọn àkóbọ̀ tí wọ́n. We are not confused yo. Bàbá kan bá mi sọ̀rọ̀ ṣé àná ni. Ó ní nínú kúkú nínú yíyè lẹ́yìn ọmọdé yẹn mọ̀ ìkan máa jẹ́ títí òun bẹ̀. Mo ní bàbá ẹ máa yè ní ẹ̀ní kú. Ó ní nínú Yorùbá nation tá gbé dání o. Nínú kúkú nínú yíyè. Ó ti rí ẹni tó máa buyẹ̀ pẹ̀lú òun lórí. Mo ní bàbá ẹ ní kú. There's nothing like a confusion. We did not confuse. Orílẹ̀-èdè wa la fẹ́. In time like this, the Yoruba must say bye-bye to Nigeria. Majority ẹ̀yin èmi lọ́kàn ojú yín ti já. Ojú bàbá yín gan já lọ́wọ́. Kò lè sọ́ta ni. Ọmọ olódòdó yín, ojú ẹ̀ ń já lọ́wọ́ kò lè sọ́ta ni. So we don't need revolution. Revolution will work. Ẹ gbàgbé nípa revolution. We are not the Yoruba nation and Sowore revolution is not the same thing. No. I'm not so bad, ma. So bàbá mi mọ̀ bí tẹ́ ti gbọ́ confusion o. Telo odò mi tútù sọ́kàn yín. Ẹ má jẹ́ odò mi tútù sọ́kàn yín. Ṣé ẹnu bàbá lẹ ti gbọ́ ni? Tí bàbá bá fẹ́ sọ̀rọ̀ àwọn YSM àti organize ẹ̀. Àwọn Yorùbá nation àti gbé síta. Tólóyè bá fẹ́ sọ̀rọ̀ ẹ ti gbọ́ lẹ́nu Koiki Media. The Yoruba World Media àti gbé síta. So there's nothing like a confusion in Yoruba nation. Àódélé dada àódélé. Àódélé dada àódélé. Àódélé dada àódélé. Àódélé dada àódélé. Nípa oore ọ̀fẹ́ olùgbàlà. Àódélé dada. Yorùbá máa dúró. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. We say bye-bye to the Nigeria. Ìlú mujẹmujẹ. Ìlú apààyàn. Ìlú apanilẹ́kújayé. Àmì yẹn ni. There are 4 in number in that checkpoint. Only sir, we are tired for this country. Money, you see, you are the one that protect the armed robbers. Those people that only you can know money now all of us get what money now all of us get what. Now 9:30 they buy fuel. She na make us am. I know Nigeria not they spend dollar. Now dollar they dictate for us. Now make us am. As I dey with you, I not get 5,000 naira in my account. Now make us am, sir. You know those people cause harm. But if the citizen want to say something, they will now order you. Obey before complain. And that is they hammer you too. They hammer your family. Why you cannot join the civilian
They could join hands together and pursue all of them away. The armed robber, the senators, the rep, the governor, the ministers, and the president. They are using you to protect their life, and they are killing us small. Money Oga, Mosoloju Chojalini, Money Oga, the only way out, the only thing that can solve the problem on the ground, let the Yoruba go, let the Hausa go, let the Igbo go. Yes, I know they talk out. Money, you know the reason. If in Nigeria they make billions, trillions in every day, we will not have joy. Money because we are not one. They force us together. There is nothing like agreement. We are not one. If not be broken, where will they speak now? If you speak your own language, you are not here. If I speak my own, you know here. Only not yet. And we they call ourselves one country. Our culture, they different. We are not one. Our food is not the way, it's not one. It's not the same. Why are we deceiving ourselves? Only Oga, you spoke well. That is the final solution. Let us join hands together, the Yorubas, and say no to Nigeria. And you know when no call. Gbogbo àyìn ọlọ́ba tẹ́ lọ s'Abuja. Àwa ò ní ṣépè fún yín, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín. Ní ìkóríta tí gbogbo ọmọ Yorùbá wà yìí. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń dọ́gbọ́n fi Yorùbá gba brown envelope. Ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín. Wọ́n ti ní a máa ṣépè fún yín, a ní ṣépè fún yín, ṣùgbọ́n à ń jẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé bẹ́yìn bá ń ṣe táwa ò bá rí ẹni tó ṣẹ̀dá wa tó gbìn ìran Yorùbá sórí ilẹ̀ tá a wà yìí, orí yín. We stand for the Yoruba, no going back. That is the only solution. That is the only solution. Revolution ko. Ìgbà revolution ti kọjá nígbà tó ju àwọn ènìyàn tí là. Nígbà tó bàbá yẹn sọ fún mi lẹ́ni, ó ní majority àwọn tá à ń wò yẹ tán ṣe rally, ó ní their Hausas not Fulanis. Tí àwọn náà ti táyà pẹ̀lú Fulanis. Monisa, àti Fulani o, àti Hausa o, nothing concern me about their life. What I know, what concern me most is my region, my Yorubas people, that they must say bye-bye to Nigeria. Nigeria ti kú. Tabade ń gbé ní orílẹ̀-èdè tó ti kú, a jẹ́ pé gbogbo wa ò kú ni wá nígbà tá a wà láàyè. So there's nothing like a confusion. Confusion kẹ̀ níbo ló ti wá? Níbo ló ti wá? Nígbà tí bàbá Akíntóyè dúró digbí, tí bàbá ò yẹsẹ̀, confusion kẹ̀ níbo ló ti wá? Nígbà tó lóyè Ìgbòho sọ wípé ó sọ fún ọlọ́pàá yẹ pé àwọn ọmọ yẹ èmi tí ìkan bá ṣe wọ́n lẹ́kìtì èmi ló ṣe. Nígbà tó gbọmọ yẹn síta mo ní kábíyèsí ẹ̀ máa ṣe sá. Ó ní bàbá Èkìtì tójú bá ti tì yín ojú ti èmi náà ni. Olóyè ò padà. Ó dúró digbí pé ìran mi ò gbẹ́dọ̀ kúkú ẹlẹ́yà mọ́. Yes. Ohun tí Ìgbòho sọ ní 2021 tí Buhari nìkan lọ fi pa. Òun kọ́ ló ṣẹlẹ̀ yìí. Ṣé òun kọ́ ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí? Ṣé irú àsìkò yìí làwa ní confusion wà? No. There is nothing like a confusion. Now, it's not like a confusion. We must break Nigeria. Let Yoruba go. We are not belong to Nigeria anymore. At all. We did not belong to Nigeria. There's nothing like a confusion. Anybody who confuse you, kó gbé confusion, kó gbé lọlé bàbá ẹ̀ o. Kó gbé lọlé bàbá ẹ̀. Orílẹ̀-èdè wa, ó máa dúró. Bẹ́ẹ̀ni, bàbá yẹn sọ̀rọ̀ débi kan ó ní kì í ṣòrìjọ tá a bá bí ọmọ
kì í ṣe òòjọ́ tá a bá bí ọmọ lọ́mọ máa ń dìde rìn ó lá ìyá ẹ̀ àkọ́kọ́ máa kọ́ bó ṣe ń jókòó tó bá ti lè ń jókòó yẹ òun náà máa kọ́ bó ṣe ń fìdíwọ́ ó ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láàárín pọ̀ ọmọ bẹ̀rẹ̀ sí rá nínú rírá yẹn ọjọ́ kan lọ́mọ máa dìde fù tó máa bẹ̀rẹ̀ sí rìn ó ní orílẹ̀-èdè Yorùbá máa dúró. Mi ò fẹ́ dárúkọ ìlú yẹn ní ọ̀nà mẹ́ta ni mo ti pàdé àwọn àmì yẹn lọ́nà. Tẹ́ bá rí ojú wọn ẹ mọ̀ pé òṣì ìyà ìpọ́njú ó ń sọ̀rọ̀ jáde nínú ayé wọn. Nàìjíríà ti kú. Ohun tí ò bá tí kú lènìyàn lè máa pariwo revolution. So there is nothing like a confusion. Ẹ̀yin tèmi, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Most ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà nílé. Ìyàtọ̀ wà láàrin revolution àti freedom. Revolution cannot give us our nation. Revolution, we will still under Nigeria. Revolution, we still give Fulani authority over the Yorubas. Múyálẹ̀ ẹ̀mà, ṣàṣà ìlú ni wọ́n. Kò sílùú náà ní ilẹ̀ Yorùbá tí Fúlàní ò ti wà mẹ́. Kò sí. Tẹ́ bá ń pariwo revolution. Ẹ má bá mi like, ẹ má bá mi love ẹ. Tẹ́ bá ń pariwo revolution. A sì máa jẹ́ ọmọ ǹjọ́, a sì máa jọ jẹ́ ọmọ Nàìjíríà ni. Fake ọmọ Nàìjíríà tán pè wá. Fake ọmọ Nàìjíríà tán pè wá àwọn ló ní Nàìjíríà o. But wọ́n dọ́gbọ́n kọ́lé bí ìgbà tẹ́nìyàn bá ń tàn yàn jayé. Wọ́n pè wá lọ́mọ Nàìjíríà. That is what the revolution will give it to us. But Yorùbá nation. Tá bá gbórílẹ̀-èdè wa tí Fúlàní bá fẹ́ wá sọ́dọ̀ wa wá ṣiṣẹ́ o. A gbàwé wọlé ni a ti mọ̀ pé àlejò lòun ní ilẹ̀ Yorùbá òfin wa ó dẹ̀ máa tẹ̀lé àjọ mọ̀ pé òkè ọmọ ìlú ṣe kátó gbọ́ná pera wọn me and you we are Yorùbás tó bá kọjá àyè òfin wa máa dè mọ́lẹ̀ tá bá gba orílẹ̀-èdè wa the Fulani will not be 100% dominate the Yoruba land. No! Ó yàtọ̀ síra wọn. The Yoruba need total freedom. Enough is enough. Yorùbá wí pé alúbàtà ìdání. Ẹ má jẹ́ ká parọ́ tẹ̀ wá mọ́. We the Yoruba we did not confuse. Kò sí confusion láàrin wa. Àwọn olórí wa ò àwọn tó gbé revolution dání. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe ń sọ, àwọn tó gbé revolution dání we did not condemn them. But what we believe, we know that èyẹ gan ló máa ṣọmọ Yorùbá láǹfààní jù. Ní ìgbà kan lẹ́kìtì wa yìí, àwọn bàbá wa tó jẹ́ onídírẹ́fà ń gbà yẹn lọ tó máa ń ná Ìbàdàn sí Èkó, sí Ògbómọ̀ṣọ́, sí Abẹ́òkúta. Irú táìmì náà ṣe máa gbéra tá máa lòdù ẹrù torútorú náà máa rìn. Ṣùgbọ́n lóde òní irú ẹ̀ ò ṣeé ṣe mọ́. Ẹ wá láwa confused. Nígbà tá à ń ṣe amukun mẹ́kọ tá à ń ṣe dédé rìn tí ò mọ tó kàn nínú ayé ẹ̀. Àní tá a fẹ́ lórílẹ̀-èdè wa. Ohun tí àwa dúró lé lórí òun ní orílẹ̀-èdè wa. Tẹ́ bá rí fígọ̀ táwọn gọ́vnà yẹn ti gbà táwọn sẹ́nítọ̀ là ń rí pé wọ́n gba mọ́tò 150 million naira wọ́n gba sálárì 35 million tẹ́ bá wo owó táwọn àwọn sẹ́nì àwọn gọ́vnà ti gbà not true for it kò sí kankan tó bá dé and I don't blame them. That is the caution of Nigeria. I don't blame the governor. That is the culture of Nigeria. We the Yorubas, ló yẹ ká dìde ká sọ pé no. Alúbàtà ìdárin. So there's nothing like a confusion.
ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ àjọ máa polongo ẹ̀ kájọ máa pariwo ẹ̀ orílẹ̀-èdè wa tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin orílẹ̀-èdè wa tó ń sun adùn fún ìran Yorùbá nígbà kan tí àwọn bàbá wa lè máa kó ọmọ bíi 10 sí school grammar standard ní ẹ̀ẹ̀kan ṣoṣo orílẹ̀-èdè wa in all over Africa ilẹ̀ Yorùbá nìkan náà ti ń fún ọmọ iléèwé ní ìwé báírò pẹ́ńsù tí wọ́n fún àwọn olùkọ́ ní oúnjẹ Orísun wa ni ìyẹn ló yẹ ká padà that is our culture that is our culture ìpọ́njú ò ṣe culture wa culture Nàìjíríà ni ìbànújẹ́ ò ń ṣe culture wa culture Nàìjíríà ni ká ṣiṣẹ́ bí erin ká máa jẹjẹ ìrírí is not our culture culture Nàìjíríà ni kánà kàtàkì mi ò tó wọlé is not a Yorùbá culture culture Nàìjíríà ni àwọn oríkìkẹ wà wọn ná ọmọ anáwó sílẹ̀ kó òyìnbó tó dé òyìnbó tún dé owó náà ń pọ̀ sí that is our culture ká máa fi kọ́rọ́ kan culture Nàìjíríà ni is not our culture kọ́ ọmọ jáde nílé ìwé gíga ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta kó jẹ́ wípé a tún padà lọ máa kọ́ṣẹ́ wẹ́dà lọ máa kọ́ hairdresser that is Nigeria culture it's not a Yorùbá culture láyé ìgbà culture Yorùbá ni pé tọ́wọ́n bá ti jáde kó tó jáde mo ti gbé bàbá yẹn tí bàbá yẹn fún ara ẹ̀ sọ ṣé tó fẹ́ kí padà lọ́tọ̀dọ̀ bàbá yẹn ni kí tún ṣe interview bàbá yẹn ní pé ó kù ọ̀sẹ̀ méjì tó máa parí pípa òun bóyá òun máa páàsì bóyá òun máa fẹ́lẹ̀ òun gan ò tí ì mọ̀ ó ti gba appointment letter lọ́nà 5 that is a Yorùbá culture. bàbá kejì ní wípé òun parí ilé ìwé ẹ̀bẹ̀ gbàrà mọ́tò tó máa gùn ó ti wà á lẹ̀ ilé tó máa gbé ó ti wà á lẹ̀ that is the Yorùbá culture. but ká máa kàwé lónìí kó bẹ̀rẹ̀ sí ayé Nàìjíríà ti wó gbogbo ẹ̀yin tẹ́ ń já darí Nàìjíríà ẹ̀ẹ̀nù kú síbi táṣọ yín wà ìrìn àjò ọdún 4 ní yunifásitì wọ́n á sọ tẹlòmíì dọdún 7 kò ní kárí òfà o wọ́n á sọ tẹlòmíì dọdún 8 kó tó gírádùétì ní yunifásitì ó ti lọ síbi 33 years tẹ́wọ́ wá dé iléeṣẹ́ kan wọ́n á ní àwọn nílò ìrírí iṣẹ́ tó fẹ́ ṣe yẹ ìrírí ọdún 3 express 3 years ó dẹ̀ gbẹ́dọ̀ jẹ́ ọmọ 26 years irọ́ ẹ̀wá láwọn ọmọ wa ń gé ọjọ́ orí wọn wọ́n gé sẹ́yìn that is Nigeria culture that is Nigeria culture it's not a Yorùbá culture. ní ìgbà kan kí n má sọ ìgbà yí àwọn bàbá wa ní Èkìtì tí mo wà yìí in 2014 àwọn tó bá ń ta iṣu lẹ́bẹ̀ẹ́ bá títì iṣu dítàbí tí iṣu tuntun jáde síta yìí tó bá lè sẹ́bẹ̀ẹ́ bá títì bílẹ̀ bá ti ṣú wọ́n kàn da lálọ́ǹbó lórí mọ́lẹ̀ ní kéèsì tó jọba máa rọ̀ kó jọba máa pa tó bá tún dàárọ̀ ọjọ́ kejì wọ́n á tún ṣí but now ẹ lọ fẹ́ gbẹ̀gbẹ́ títì ń sìn mo kọjá níbì kan láàárọ̀ ní alẹ́ yìí ó fó lọ́nà oníkálukú tí kóṣù ẹ̀ wọlé ìwọ kóṣù mẹ́ tẹ́mi gan bá rí màá gbé ní ìdájọ́ ńlá kọjá yìí tẹ́mi gan bá rí iṣu tẹ́lẹ̀ onítọ̀ wá ló ń lé iṣu sẹ́bà títì ní lóru tí òkú wọlé tẹ́mi gan bá rí màá gbé tí máa ń ṣe jẹ lọ́wọ́ màá ní Ọlọ́run dáríjì mi tó bá dọ̀la gan mo lè lọ́bọ̀ tọ̀ pé ká ìjọ dárí Ọlọ́run èmi ni mo gbé iṣu méjì ń bí báyìí that is Nigeria culture it's not a Yorùbá culture. àwọn bàbá wa máa kó ọ̀gẹ̀dẹ̀ ọsàn ọ̀pẹ òyìnbó báwọn bàbá wa ṣe máa ń pè nìyẹn iṣu sẹ́bà títì èyí owó tó bá fẹ́ ta òkúta náà máa fi ṣe àpèjúwe
tàbí kán mú owó ọ̀gán kan fi síbẹ̀ àwọn tó bá fẹ́ rà á dẹ̀ kó wọ́n á dẹ̀ drop owó yẹn bẹ̀. That is Yorùbá culture. Ó yàtọ̀ síra wọn. Kẹ́rí odidi graduate law tó lọ read the law ní university tí ń gun ọ̀kadà. That is Nigeria culture. It's not our culture. So it's better for us to go back to our origin. It is better for us to go back to our origin. Ṣé rí pé gbogbo tí mo kà lẹ́yẹ revolution ò lè ṣe revolution máa pakun ni. Torí Nàìjíríà tẹ́fẹ́lẹ́ fẹ́ ṣe revolution Nàìjíríà gan ti kú wọ́n ti sán sórí. Nígbà tí gómìnà kan tó bá ń gba bíi 25 billion ní a month tí ará ìlú òde ní kankan tó fi ṣe. That is Nigeria culture. Àrí àwọn gómìnà tó fẹ́ ṣe àwọn godfather wọ́n dúró tì lẹ́nu ọ̀run bá tán mú aṣọ ẹ̀dá ní pé àbó ya wèrè. Ó yá máa mú 10% wá nígbà tí gómìnà sọ 10% lọ́nà kìíní ọ̀nà kejì ọ̀nà kẹta ẹ̀ wá ní kó wá rí ṣẹ́ṣe that dem ní ẹ lọ wo láti 1960 tọ́nà ti gba òmìnira ọ̀hún olórí wo ló gùdù nínú wọn ọmọdé wo ní wà nínú ìbọn. They are all armed robbers, the looters. So it's better for us to go back to our origin. Koiki International, God bless you, my brother. Go back to our origin. Gbogbo ilé tá lò yìí borrow culture ni. It's not our own culture at all. Láyé ìgbà kan ní Ondo State. Wọ́n ní àwọn ará bíbá yìí wọ́n mọ petition ọkọ̀ wọ́n fò lè ní. That is our culture. We cherish our name. But Nigeria, kí ló kẹ́ pẹ̀lú orúkọ? Nigeria culture nìyẹn. In the old days, tí ènìyàn kan bá jalè lágbolé kan, wọ́n ló borúkọ ẹbí yẹn jẹ́. But Nigeria culture, bó jí billions of naira, wọ́n á tún ṣe sáfíìsì nínú ṣọ́ọ̀ṣì. Ijó àti ìlú náà máa tún lọ gbígbé. The more you see big money in Nigeria, ni sentence ẹ máa fi reduce. Tó bá jí owó kékeré, wàá gbọ́, we sentence you in 25 years in imprisonment with hard labor. Hard yẹn wọ́n á fà with hard labors. Abẹ́ ẹ gbọ́, with hard labors. Ẹ jẹ́ kó wá jẹ́ bí 155 billion ló jí. Wọ́n lè fi ọdún kankan máa fi ṣe ẹjọ́ yẹ. Nígbà tá adájọ́ máa fi dájọ́ wá ní wìkúdí eléyìí tán fi ṣe ẹjọ́ tó ti wà ní detention àwọn ọlọ́pàá wọ́n fún lẹ́wọ̀n ọdún méjì. Tó bá máa jẹ́ lẹ́yìn oṣù mẹ́fà á jáde síta wọ́n á tún lọ ṣe Thanksgiving service ní ṣọ́ọ̀ṣì. That is Nigeria culture for you. Nigeria culture promote armed robbers. Nigeria culture promote kidnappers. Nigeria culture produce 419. It's not our culture. Kí ló dé tí Yorùbá ń gbé nínú àjòjì culture. Mọ́tò fẹ́ yẹn kan, wọ́n dẹ̀ ń gbàdúrà lórílẹ̀-èdè mọ́ lọ́lọ́run lè gbọ́. Torí pé Yorùbá gan ti kọ ìlànà Ọlọ́run ńlẹ̀. Ibi tọ́lọ́run dá wa sí àdúró ń bẹ̀. We are not in Nigeria. We are not in Nigeria. This time, in time like this, all Yoruba must say bye-bye to Nigeria. Onímọ̀ fi sọ wípé orílẹ̀-èdè tó ti kú ni. Tí àwa náà ò bá jáde ńbẹ̀, ìgbé ayé òkú la ó máa gbé. Tá a bá jáde ńbẹ̀, ẹgbọ́n mi bí ìgbé ayé òkú la máa gbé.
orílẹ̀-èdè tí ń sun ìkorò lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni you see graduate lórí ọ̀kadà tí ọpọlọ ẹ̀ dẹ̀ jí, kì í ṣe orú àwọn abẹ́ akúrò ẹ̀tẹ́ báyìí, tí ọpọlọ ẹ̀ jí ńgbà tó kàwé tán tí ò ríṣẹ́ ṣe, gbogbo gbà tó wà ní skul náà ekun mú tọ̀tún ó bọ́ sí tòsí kó tó rí owó iléèwé san, ìjọ tó lọ ṣiṣẹ́ bíríkìlà tó lọ bá wọn rú pọnpọ́n, ibẹ̀ ló ti fojú sí bọ́n ti ń rẹ́lé, ńgbà tó kúkú jáde tí ò ríṣẹ́ ṣe ó kúkú padà, òun náà di bíríkìlà pàpàǹdodo lọ́wọ́ máa gbé ẹnjìníà òyìnbó lẹ máa ń pè é, ẹnjìníà tó ń kọ́lé ni, irọ́ ni bíríkìlà ni o, bíríkìlà ni tó bá dé sáìtì gan, tó bá bá bùrọ̀dá wa nínú aṣọ bíríkìlà tó mú ọ̀bẹ, ẹ̀rù máa bà ẹ́. That is Nigeria culture. Nigeria culture ó ń wọ ọkọ̀ Yorùbá padà sẹ́yìn ni. Ìyẹn kan wá sọ wípé confusion wà láàrin àwọn ọmọ Yorùbá. There is nothing like a confusion. No. Àwọn tó dúró lórí wa wọ́n dúró déédéé. Bàbá Akíntóyè dúró nígbà tí wọ́n ń ṣe onítìrí. Olóyè Ṣèyí Sunday ọmọ Adéyẹmọ Òòṣà ó dúró nígbà tí ó ń ṣe onítìrí. Àwọn ni fẹ́ wá ní ìjà ayé dẹ̀ ti fẹ́ wọn lọ, wọn àdẹ̀ ní gbérí mọ́ láéláé. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. The revolution cannot give us freedom. Revolution kò lè fún wa ní freedom nínú Nàìjíríà. Nàìjíríà gan ti kú. Àwọn tó pariwo fún revolution wọ́n mọ̀ pé Nàìjíríà ti kú. Pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ pé inú dead country la wà. My people, regional government kò lè ṣe wá lóore. Regional government under the dead country called Nigeria. So you must say no to it. Say no to it. Ẹ̀rí táwọn Afẹ́nifẹ́re dákẹ́ tí wọ́n mọ́ tó fẹ́ sọ mọ́. Omi ti tẹ̀yìn wọ̀gbé mọ́ wọn lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni. Omi ti tẹ̀yìn wọ̀gbé mọ́ wọn lọ́wọ́. Àwọn náà wọ́n ti wá mọ̀ sí pé Nàìjíríà ti kú. Pé nobody can fix Nigeria again. But wọ́n mọ̀ pé tẹ́ máa sọ̀rọ̀ síta. Irú àwọn ẹ̀ máa mókúta máa sọ wọ́n lókúta pa ni. Àwọn ọmọ tára ń kan wọ́n á sọ wọ́n lókúta pa ni pé bàbá ṣe bẹ́yìn ẹ̀yin lẹ́tàn wá sí. Ẹ̀yin lẹ́tàn wá sí nígbà yẹn lọ́nà ọ́. Ṣẹ̀ṣẹ̀ ìlú lẹ́ máa dé. Mo ní mo dé ìlú kan, màálù tó wà nínú ìlú yẹn ó ju population àwọn ènìyàn tó wà ń bẹ̀ lọ. In a dead country called Nigeria. So my people, ẹ má ṣe gba confusion láàyè. Bí oní Saheed Ọmọ Òṣùpá ni. Ó ní ẹ má bẹnu pèpè kú pè sínú ayé mi. Àwa ò fẹ́ ṣàbí ṣùgbọ́n nínú ayé wa. Ká má bẹnu pé confusion sínú ìrìnàjò Yorùbá nation. We stand gidigba. No going back, lọ́rọ̀ Yorùbá nation. No going back. The more everything hard, lójoojúmọ́ lójú àwọn ènìyàn ńlá sí. Tó bá lè mú sójà péré, let everybody go our own way. Òyìnbó ni. Òyìnbó. So ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ má jẹ́ ká gba ìrẹ̀wẹ̀sì láàyè. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ má jẹ́ ká gba ìrẹ̀wẹ̀sì láàyè. Ìbànújẹ́ ńlá ni fún òbí tó tọ́mọ nílé ìwé tán, tọ́mọ jáde tí ò ríṣẹ́ ṣe, tó tún jẹ́ pé òbí yẹn ló ń ra aṣọ sọ́mọ yẹn lọ́rùn, tó ń fún lóúnjẹ, tó ń ra bàtà sí lẹ́sẹ̀. Wọ́n á máa pariwo, what turn our youth to yahoo boy? Nigeria culture ni. Yes. What turn our youth ladies to olóṣòs? Nigeria culture ni. So we must say no to Nigeria. In time like this,
me and you must work together as a Yoruba man to end Nigeria.